Gbajúgbajà ajìjàǹgbara ilẹ̀ Niger Delta ní ìyẹn ilẹ̀ Ìjọ́ ìyún Alhaji Mujahid Asari Dokubo ó mà ti tú àṣírí ńlá nípa bí ẹ̀rù ṣe ń ba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé àwọn ológun wọn lè gba ìjọba lọ́wọ́ ẹ̀ àti pé ìdí tí Tinubu tí kò fi lè sọ̀rọ̀ tó dákẹ́ lórí ìwàkiwà tí àwọn ológun ń wù. Ǹjẹ́ ìwàkiwà wo ni àwọn ológun Nàìjíríà náà ń wù? Ó mà ní bí Alhaji Asari Dokubo bó ṣe jẹ́ kó di mọ̀ pé ọ̀pá epo tí wọ́n ń fọ́ ní ilẹ̀ Niger Delta àti epo tó ń jìtà lórílẹ̀‐èdè yìí ó ní àwọn ọ̀gá sójà àwọn ọ̀gá pátápátá ìlú wà ń díẹ̀ tó sì ní àwọn ajìjàǹgbara tí wọ́n ń lò tán bá wọn fọ́ ọ̀pá epo àwọn sójà ló kó wọn síbẹ̀ o tí wọ́n máa ń fún wọn ní owó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tó sì jẹ́ pé bìtìbìtì bílíọ̀nù táwọn ọ̀gá sójà ń rí ń bẹ̀ àpò ara wọn ni wọ́n ń dà sí. Nínú àṣírí tuntun tí Asari Dokubo tó ṣẹ̀ṣẹ̀ tú èyí tó ṣe nínú fídíò kan tó lu síta èyí ló máa ti jẹ́ kó di mọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu náà ó ti mọ̀ nípa eléyìí kódà ó ní àsìkò tóun ṣàbẹ̀wò sí tóun tú àṣírí fún un ó ló ti mọ̀ ṣùgbọ́n lẹ́rù máa ń ba Tinubu láti gbé ìgbésẹ̀ nítorí ó mọ̀ pé tóun bá dá àwọn ọ̀gá sójà náà dúró ó ṣeé ṣe kí ọ̀rọ̀ di wàhálà kí wọ́n fi ipá gbàjọba ní ọwọ́ ẹ̀. Asari Dokubo jẹ́ kó di mọ̀ pé gbogbo eléyìí ó ń gan inú ń fa orílẹ̀-èdè sẹ́yìn tó sì ní kò sí ní àga lè ṣe sí nítorí pé olórí oko fún rẹ̀ èèyàn Tinubu ti mọ̀ kò sì lè ṣe nǹkan kan sí nítorí pé ó mọ̀ pé bóun bá fi dá àwọn sójà náà dúró tí wọn ò rí òbítíbitì bílíọ̀nù tán rí mọ́ tí inú wọn kò sì dùn kò sí nǹkan tí wọn lè ṣe o èèyàn pé wọ́n lè dìtẹ̀ kó sì fipá gbàjọba kúrò ní ọwọ́ ẹ̀. Ẹ rántí pé ní ọdún tó kọjá bí Asari Dokubo tó ṣàbẹ̀wò sí Tinubu ló sọ orú ọ̀rọ̀ báyìí náà èyí tí ó di ariwo ńlá tí ọ̀pọ̀ àwọn èèyàn sọ pé kò yẹ kí Tinubu jẹ́ kí Asari Dokubo kó jókòó sínú ilé ìjọba Nàìjíríà tó ń pè l'Aso Villa láti máa sọ̀rọ̀ burúkú bá àwọn sójà Nàìjíríà ṣùgbọ́n tí Asari Dokubo ní òun tún tú ọ̀rọ̀ náà sọ báyìí o nítorí wípé àwọn sójà àwọn ló ń fọ ọ̀pọ̀ epo lọ́dọ̀ àwọn níbi tó ń ti jẹ́ aṣíwájú àti olórí àwọn ajìjàǹgbara.